Kẹ̀dú ọjọ́ mẹ́rin láìsùn láìwo kò lè sún yín. Kò lè sún wa. Nǹkan tí èèyàn ní passion fún ó yàtọ̀ sí nǹkan tí wọ́n fọ́ọ̀sì èèyàn fún. Màmá kí ni a lè pè gẹ́gẹ́ bí ìpèníjà yín nínú ayé? Ìpèníjà wa pọ̀, àìtó oníṣẹ́, àìtó òṣìṣẹ́, ìgbé èèyàn kan máa ṣiṣẹ́ mẹ́fà, iṣẹ́ èèyàn mẹ́fà, ìgbójẹ́ èèyàn kan ló ń ṣe ìdádúpẹ́ fọ́mọ̀. Gbogbo wa ti kẹ wà ń bẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà tí wọ́n láǹfààní kẹ ní lọ́ọ́ ti sá lọ nílùú òyìnbó ó ti ẹ̀wọ́ ọ̀tẹ̀ ká fi Nàìjíríà ká sá lọ kí ló mẹ́yìn tẹ̀lé mọ́lẹ̀. Tá bá ro bí àwọn ìjọba Nàìjíríà bí wọ́n ṣe ka àwọn òṣìṣẹ́ ìlera kún téèyàn dẹ̀ rí pé nílùú òyìnbó wọ́n ń pọ́n wa lé wọ́n kà wá kún èèyàn á fẹ́ jápa ṣùgbọ́n ṣé gbàtà ti lo àìmọye ọdún àti ó yẹ ká jápa àlọ nígbàtà rẹ̀ ti wá lo àìmọye ọdún tá rò pé ó máa da àforítì pé ká bá wọn ṣe débi tó lérè. Láàárín ọdún márùndínlógójì tí ẹ fi ṣiṣẹ́ ló tiẹ̀ níjọ́ kan tí iṣẹ́ ìdẹ̀ẹ̀dẹ̀jọ lẹ́mìí pé mi ò ṣiṣẹ́ ìmọ̀járe pẹ̀lú àwọn ìpèníjà tẹ́ ti rí. Nínú iṣẹ́ ìjọ wo nínú yín dùn jù tẹ wò pé iṣẹ́ nọ́ọ̀sì yóò yẹ kọ́ mọ yín ṣe? Ìjọ tí mo bí bẹ̀ta. Ẹbí mẹ́ta lẹ́kọ̀ọ́. Mo bí ẹgbẹ̀bí ìbẹ̀ta. Ẹgbẹ̀bí ìbẹ̀ta. Ló sì rọrùn bẹ́ẹ̀. Báwo lọ́jọ́ náà lè rí experience yín báwo lè rí? Orí ètò ìdí Bóyá ọgbọ́n ìmọ̀. Ọjọ́ náà ti pẹ́ mo ti ẹ̀sìn kéré nínú iṣẹ́ wọ́n máa wò pé eléyìí ṣó lè ṣe wọ́n lọ́hùn fún mi ṣe. Ìjọba mi máa sọ ni pé wọ́n ní àwọn nọ́ọ̀sì àwọn àsọ́sì kò sí ọ̀rọ̀ tí mo lè sọ síyàn kò sí àbùkù tí mo lè ṣe fún yàn ṣùgbọ́n lónìí oríṣiríṣi àwọn kan jáde oríṣiríṣi àwọn kan sọ̀rọ̀ wọ́n ń yìn ní ìwò òfẹ́ náà àbùkù yín lórí ìpínlẹ̀ tí mo wá ní ọlọ́pọ̀ ọ̀pọ̀ tí ń bẹ̀ àtúnṣe lọ́tọ́ àwọn nọ́ọ̀sì wà sí èsì. Ṣẹ́ni kò sí iṣẹ́ tí ò tẹ̀lé dáadáa ṣùgbọ́n àwọn èèyàn ó yá wọn lára láti sọ aburú èèyàn ju dáadáa lọ bí nọ́ọ̀sì mẹ́wàá bá wà bí mẹ́sàn-án bá ṣe dáadáa sí ẹyọ kan ṣo tí ò ṣe dáadáa ẹ̀ náà máa gbé síta. Láàmú lọ sí gbòòrò. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn èèyàn ṣe rí nìyẹn wọ́n rántí ní ọdún kan láyé Fáṣọlá ìyàwó ẹ̀ 2012 ọdún yẹn ni mo dé láti Japan. Yes. Àwa lọ́ọ̀nù booklet maternal booklet tá a mú bọ̀ láti Japan. Ìjọba ló rán yín lọ. Ìjọba Nàìjíríà kọ́ o. Ìjọba Nàìjíríà fún mi ní kọ́bọ̀. Ìjọba Japan ló sponsor mi lọ. Mo lóṣù mẹ́ta ìjọba Nàìjíríà fún mi ní kọ́bọ̀. Gbogbo ẹni mo fi sọ. So ọba fẹ́ lọ́ọ̀nù ìwé yẹn jọ yẹn ó Fáṣọlá wà lẹ́sùn lérè local government. Obìnrin kan wá bọ́ síta torí pé ìyàwó Fáṣọlá ní ẹni tó bá ní ìpèníjà lẹ ṣe san ẹtìlẹ̀kùn ẹni tó bá ní ìpèníjà ló kó bọ́ síta kó sọ̀rọ̀ nígbà tóbìnrin yẹn máa sọ̀rọ̀ obìnrin yẹn bá máa dáhùn ó ní ògbà máìkì. Tí kan wọ̀ ní ìbàjẹ́ Bọ́láńlé ẹni wá rí ẹ tó yọ o. Ọlọ́run ayọ̀ mọ́ wọn. Ẹni rí ẹ tí ó yọ. Ẹ sọ pé ìgbà ńlá lòdì wọn. Àti bèrè lu o. Bí mo ṣe ń sọ lọ, obìnrin yẹn bá jáde. Donny those, you see those nurses, they are very wicked. Ó ṣe kìlá nìyẹn. Láti sọ tán, inú mi dùn pẹ̀lú nǹkan tí àwọn Fáṣọlá sọ fún bẹ́ẹ̀. Hey madam, men looking at you and the way you spoke shows that you too you are very aggressive. And there is no way you address somebody with this tone and that person too will not reply you with the same tone. Respect begets respect. Àwọn tó ń wá sí hospital wọ́n ti lérò pé àwọn òṣìṣẹ́ ìlera àwọn táwọn kan máa tẹ̀ mọ́lẹ̀ láì rò pé àwa náà lọ léèwé àwa náà fara jìyà a fi ilé tiwa sílẹ̀ a fi gbogbo comfort inú ilé wa lẹ̀ àwa sùn sọ hospital ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ẹ̀fọn ajẹwà gbogbo àjẹwà ẹ̀dẹ̀ máa tún dé náà ẹlòmíì máa dé òun ló gbẹ̀yìn dé o afẹ́kọ̀kọ̀ kó nǹkan kan lọ. Ṣé àwọn tó bá ń lẹ̀ yẹn tẹ́ ẹ bá dá lóhùn ṣé kò ní dàbí pé ẹ̀ ń ṣojú ṣàrẹ̀? So kò sí bí èèyàn ò ṣe ní rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn irú ẹni yẹn tó bọ́ síta yẹn sì
tí ó bá ṣe ìyàwó gọ́fúnà fún rẹ̀ ló fún lésì bẹ́ẹ̀ yẹn. ó tètè panú ẹ̀ mọ́ lẹ́nu. ó tètè panú ẹ̀ mọ́ lẹ́nu. ṣé àwọn bá yẹ pé ìyàwó gọ́fúnà tí òun náà ti rí ìrírí ayé rí á ní báwọn náà sì ṣe rí nìyẹn. èyí tí wọ́n á sọ pé dáadáa yìí dáadáa yìí dáadáa yìí ilé labọ́lá ni àbórí ti lè yàtọ̀. ilé labọ́lá ni àti bàbá àti ìyá tó bí mi ẹni rẹ ni wọ́n kọ́dọ̀ bá mi sọ pé bàbá mi. fáwọn tí wọ́n fẹ́ sílẹ̀ lọ́la kí ni ìmọ̀ràn yín èyí ti lọ ti bọ̀ báyìí ti dé. wọ́n gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìfaradà wọ́n gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìfaradà ọjọ́ tí a bá lágbà kọ́ là ń kọ̀kẹ́ tí ẹni tó bá ń wá owó gbìgbìgbì kò lè rí nídìí iṣẹ́ yìí ní Nàìjíríà o kò lè sọ tó bá lè kéré kí ni nǹkan ti ń better it's getting better it's improving àdúpẹ́ fọ́nà ló tiẹ̀ jẹ́ pàrọ̀ àti iṣẹ́ náà ni but at least it's getting better. Màámi looking forward kí ni káwọn yẹn máa retí báyìí looking forward. adúpẹ́ lọ́wọ́ ọmọ mi. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ ọmọ yín. yes adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n yìí kì í sinmi náà ní kọ́kọ́ sinmi lóṣù mẹ́fà náà kájọ tó sọ pé òkè kọ́tà fẹ́ ṣe lélẹ̀ tó lè jẹ́ ẹgbẹ́ bá máa gbòòrò sí bóyá Las Vegas bàbá o. lágbọ̀rọ̀ náà àwọn ẹtún pé 60 lẹ́nìí nǹkan méjì lẹ́sẹ̀ lẹ́nìí 45 years spent down after military service to the humanity and his 60th birthday mọ́mí ẹ̀ look 60 àbí bí àádọ́ta. àbí àgbẹ̀sọ̀ ṣẹlẹ̀ kí láti rẹ̀ wáyé. láìláìlà láwùú láìláìlà láwùú. kí ló ń jẹ wọ̀nyẹn jẹ ẹ sọ fún àwa ẹ. kò sáṣìírí ẹwà àkọ́kọ́ ìfọkànbalẹ̀ ìgbẹ́kẹ̀lé Ọlọ́run mi ò dé bá tọmọ èèyàn jẹ́ gbogbo ọmọ lọmọ mi so that is it. àti 60 kí láyé kọ yín. wọ́n kọ́ mi pé ká ní ọ̀pọ̀lọpọ̀ sí ẹ̀kọ́ tí ò tó lẹ́yìn ó máa padà wá tó àṣẹ àti ìjẹba kò lọ́dẹ̀ rí àti ní sìgárì àti sẹ̀mó pọ̀ ní àti láfún tá a lórí àti ìjẹ̀fọ́ tí ò lẹ́ran tí ò láta wọn lọ́jọ́ tèmi àwa náà rèé ẹ̀yà ń lò ní náà. ẹ bá wa dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ǹkan sí. orúkọ tèmi ni Bolanle ní ìlú ajé àjọyọ̀ àṣìkò. ó dàbọ̀. ìlú Ìjàyè ìlú Ìpínlẹ̀ ìlú Èkúmọ́ra ìlú olóró ìjẹ́jẹ́ ìlú Ògùnmù. ajábọ̀ lálẹ́ tó rà fún mi wájà ẹ̀fẹ́ òkú. ẹ̀dá kọ́wọ́ ní láti ọ̀rá lé. Àwọn ọmọ sọ́kọ̀ yìí ẹ̀wù wòye. Yínká ni a bá dùnú wá sílé. Ìjọba ọ̀la àwòrán yìí àwọn ọmọ yìí. Àwọn ìtọ́jú wa ní ìfúnjẹ́. Olórí láàrin ọba. Pàtàkì àdéṣàánú àwọn ọmọ aládùn láàrin àkọ́kọ́rẹ́. Àwọn ọmọ náà ò ní ọkùnrin ìbàdàn ṣáàbí. Olùyàwó gèdè gẹ́gẹ́ lórí ẹ̀dùn ìgbàdọ̀gbà. Àjọ̀dún ọ̀rẹ́ tún bí o. Ẹ̀wọ̀n gèdè gẹ́gẹ́ lórí ẹ̀dùn ìgbàdọ̀gbà. Ayé ló jẹ́ òdìdíyà. Ẹ̀wọ̀n gèdè gẹ́gẹ́ lórí ẹ̀dùn ìgbàdọ̀gbà. Ọmọ tó bá ṣiṣẹ́ léṣe. Ó yẹ kó lásìkò ìkànnì tó fi gbàgbé wá ìfúra tó wá ayé ẹ̀fẹ́.
Láti kékeré ẹni. Ọdún mẹ́wàá, ogún ọdún, ọgbọ̀n ọdún. Ó sì dé láti Dubai yẹn, àwọn ẹ̀rú pẹ́. Ọmọ tẹ̀sí burúkú orí ikọ̀ ẹ̀rọ ẹ̀dá. Ọlọ́jọ́ òdìdí kótó, ọ̀tẹ̀ ló yẹ ìgbé kóyó. Ṣẹ̀ṣẹ̀ fẹ́yà mọ́ láti orí ẹ̀fẹ̀ lábà yìí ní ìdọ̀mù. Ẹ̀fẹ̀ kí máa bá sí. Ìròyìn ló ti ṣó. Ẹni mo fẹ́ ní ìsàlẹ̀ tó àkàdá ọ̀gá ìpinnu sọ. Mo tún bá mi lé ìròyìn. Bẹ́ẹ̀ bá wo ẹni kò yẹ ká sí àṣù. Bẹ́ẹ̀ bá wo ẹni kò yẹ ká sí àṣù. Adérójú sọ̀rọ̀ bí Yorùbá. Adérójú sọ̀rọ̀ bí Yorùbá. Táwọn nínú ọ̀rẹ́ mọ́lẹ̀. Táwọn ọ̀rẹ́ ọ̀pọ̀lẹ́ bọ́lẹ́ rẹ̀. Máa bọ̀ wọlé ní kò yẹ ká sí àṣù. Adérójú ní kí màmá mi dájọ́ Bolanle. Ìlú bàbá ìlú. Adérójú yẹ kí ni mi àtúntò bá wà ní. Bàbá mi lọ ìjọkọ̀tọ̀ kọjá sórúkú onímọ̀ ẹ̀ bàbá ìbejì ẹ̀ nílé. Olówó tí mo yé náà tó bàbá ìbejì mi. Bàbá ti bá lè mi lé. Wíwíwíwíwíwíwí lójú orúkú. Ìwọ́rọ̀ lójú ìyá ẹ̀ lókè sí bẹ́ẹ̀ kẹsẹ̀. Wọ́n ti alági sáré ọmọ rẹ̀ kẹsẹ̀. Wọ́n ti láàyè ìbejì ló wọlé kọ́lé. Ó bẹ́ẹ̀ wá ó bẹ́ẹ̀ ẹni jọ bí ẹgbẹ́.